ṣe rí òun rè olórí burúkú kò ì bímọ olóṣó la fi pàdé níjọ́ tí mo pàdé ẹ̀ tú sọ̀mù ni mo ṣe ìyẹn Queen Dami tó bímọ fún Aláàfin Ọ̀yọ́ mo jó rẹ̀ ẹlẹ́kejì tó tún wá ó tún mú dọ́tà ẹ̀ wá mo jó dọ́tà ẹ̀ ó wá ní kí n jọ pé kí n sẹ́tù pẹ̀lú òun pé kí n síríọ̀sì pẹ̀lú òun mo lébi níyàwó lé o máa bá lémi jẹ́ òun ní kí n jọ mo wá síríọ̀sì pẹ̀lú olórí burúkú ẹ̀wẹ̀ wọlé tí mo gbà fún máa ń ṣàlò ń gbé ilé pop kò sí nìbàdàn kò sí lọ́yọ̀ ẹ wò àbọ̀ olórí burúkú ni olórí burúkú thank God ẹ wò omi kú pẹ̀lú ìyàwó mi ó fẹ́ bá lémi jẹ́ gbogbo àwọn ìyàwó mi tó bímọ fún mi lómi kú pẹ̀lú ọlọ́run ló ní kó má bàa lémi jẹ́ olórí burúkú. tọ́ ẹ̀yin èèyàn wa ẹ ti rí fídíò yìí tí ó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣáà ti wo fídíò náà tán ẹ dẹ̀ gbádùn rẹ̀ mo mọ̀ wípé ẹ gbádùn rẹ̀ ìjẹ́ ẹ rò wípé ó yẹ kí Portable kí ó máa jáde kó máa sọ̀rọ̀ sí Queen Dami bí ó sì ń sọ̀rọ̀ yìí kí ni ẹ rò pé ó yẹ kí Portable ṣe ìjẹ́ ó yẹ kí àwọn méjèèjì kí wọ́n máa tú àṣírí ara wọn bí wọ́n ṣe ń tú eléyìí báyìí ṣé ẹ rò pé ó yẹ kán máa tú ọ̀rọ̀ yìí kò yé wa mọ́ o ọ̀rọ̀ yìí ó dojú sú wa báyìí o ó sọ sí ni lẹ́nu ó tún buyọ̀ sí òun lọ̀rọ̀ Portable àti Queen Dami ọ̀rọ̀ àwọn méjèèjì ló ti trend lórí social media láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn báyìí òun ló ti trend òun ló ní kí àwa náà kí a gbé wá sí orí YouTube channel wa kí ẹ̀yin olólùfẹ́ wa náà kí ẹ lè wò ó kí ẹ lè bá wa dá sí i kí ni ẹ rò pé ó yẹ kí Portable máa kí ó ṣe nínú ọ̀rọ̀ báyìí ṣé ó yẹ kí Portable kí òun náà jáde kó máa drag Queen Dami ni tàbí ó yẹ kí Portable kó kàn gbẹnu jẹ kó má sọ nǹkan kan àbí Queen Dami náà tí òun náà ó jáde tó lọ post rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram wípé irọ́ ni ò pé òun lóyún fún Portable rí kí ni ẹ rò pé ó yẹ kí àwọn méjèèjì ṣe kán tí ẹ bá lérò ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí a kò ní rí jù báyìí lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ire lójú wọ́ màrí ò tún dọjọ́ mi ọjọ́ rí ó dìgbà.